Ají mo ṣí iléyà ni. Ẹ ṣí iléyà. Bẹ́ẹ̀ ni mo ṣí iléyà ibi tí mo ti lọ́kọ mo ṣìyàn. Ó ṣẹlẹ̀ pé ní ọdún tí mo fẹ́ wọn ní ìlú náà tí mo ti fẹ́ wọn sáàdì ìpínlẹ̀ Ọ̀ṣun lọ. So wọ́n máa sọ kinní kan fún mi bíbẹ̀. Wọ́n á ní mi gbọ́dọ̀ sún mélè, mi gbọ́dọ̀ sún mélè, mi gbọ́dọ̀ sún mélè, mi kì í sún mọ́ anybody. Mo ń ṣe normal bọ́ nǹkan tó ń fẹ́ kí n ṣe wọ́n dictate fún mi. Mo dẹ̀ ń ṣe gẹ́gẹ́ bí wọ́n ṣe ń sọ. Ó wá di ní ọdún 2010 mo wá travel. Àbúrò ọkọ mi ṣe wòlímọ̀ fọ́kọ fún ọmọ ẹ̀. Mo wá lọ. Ó fi mí sí di ọbẹ̀. Ó ní pé kí n mọ tọ́ ọbẹ̀ fáwọn èrò tán bá ti ń dé. Mo ń tọ́bẹ̀ fún wọn. Àbúrò ẹ̀ wá ló wá sọ fún mi pé kí n fún àwọn ọkọ àfẹ́sọ́nà wọn kí n fún wọn ní ọbẹ̀. Mo dẹ̀ bu ọbẹ̀ jáde níbi tán fi mí sí. Mo gbé fún un. Ṣàdédé ni àbúrò ọkọ mi ọkùnrin tó ń ṣe wòlímọ̀ fọ́kọ fọ́mọ ló bá jáde ló bá ní ìyá alágbájá òun bu ọbẹ̀ òun kó òun lẹ́ran òun ṣe kíní kan mo ní mi bọ́ ọbẹ̀ yìí àǹtí lágbájá ló ní pé kí n fún àwọn ọkọ àfẹ́sọ́nà òun kí n fún wọn ní ọbẹ̀ àtàrí pé ó disgrace mi lọ́jọ́ náà mo fi ọbẹ̀ wọn lẹ̀ torí ó ti tirun lè mọ́ mi náà mo fi lẹ̀ mo ṣáà lọ jókòó àwọn èèyàn sáà sọ fún mi pé kí n filẹ̀ pé ìwé ẹ̀ nìyẹn bó ṣe ń ṣe nìyẹn so that same ìgbà yẹn kò ju bí ọjọ́ mélòó lọ sí because oko làwọn parents wọn gbé mo wá lọ sóko mo wá ilé mo wá mú aṣọ nínú bag tí mo gbé wá láti Minna ìyàwó ẹni tó tí òun lè mọ́ mi yẹn ó wá ṣe rice ó fẹ̀yìn sí i ó fi ẹran sí i ó ní pé kí n gbà and dáàdì mi ti sọ kinní kan fún mi pé àwọn jókòó níwájú ta o èmi gangan náà rí fàṣì pé kí n ṣọ́ra fún oúnjẹ jíjẹ mi ì jẹ oúnjẹ yẹn lọ́jọ́ yẹn wúmà yẹn jẹ́ gẹ́gẹ́ bí ìyàwó ẹlẹ́kẹta sí mi ní inú ilé mi ì jẹ oúnjẹ tó sè fún mi lọ́jọ́ yẹn bó ṣe képe mọ́lẹ̀ nìyẹn ó ní bí mo ṣe jẹ́ kó oúnjẹ yẹn ṣòfò ó ní bẹ́ẹ̀ lòun wọn ṣe ṣòfò mi ì jẹ oúnjẹ yẹn lọ́jọ́ yẹn òun náà ò dẹ̀ jẹ bọ̀tán yí oúnjẹ náà dànù àwọn náà wọn lè jẹ wọn dá oúnjẹ náà nù àárín yẹn wá lọ sí oko padà níbi tí ṣé mo lè dáko oko náà Lájì. tó bá wù yìí. yes sir mo wá padà lọ sóko náà ní ìdí ẹmi tó rọmọ lòbù ni wọn mo padà lọ sóko náà ní ìdí ẹmi so ìdí ẹmi tí mo wà yẹn ọmọ yẹn oníyá yẹn yàn sójújù ọmọ tó ṣe wòlímọ̀ fọmọ oníyá yẹn yàn sójújù nígbà tí mo wá lọ síbẹ̀ ìyá yẹn ṣẹ̀ṣẹ̀ dé láti ibì kan ní fọ́n wọ́n lọ ṣe ṣíṣe ń bẹ̀ mo wá wà nínú kitchen mò ń dáná mo kàn rí tí bàbá ọkọ wa tó yọjú ni ló bá pè mí ló bá ní ìyá alágbájá mo ní sá ó ní wá ń bí kí ló dà wà tí ìyá yín pọ̀ mílíọ̀nù àti mọ́mì wà àjọjà náà bá ní wọ́n wá pè àwọn níbi táwọn ti ń ta ayò ọlọ́pọ́n ìyá ti wá pè àwọn wípé mo pè àwọn ní àjẹ́ mo bá ní mọ́ ẹgbọ́n màmí èmi àti yín kankan ṣẹlẹ̀ bẹ́ẹ̀ last born ìyá yẹn òun ló wẹ̀ mí mọ́ lọ́jọ́ náà ó ní mọ́mì mi ìgbà wo náà pè yín lájẹ́ ìyá yẹn wà lè sọ anything mo mú fóònù mo pe dádì mi Èkó ni dádì mi gbé mo ní dádì mi nǹkan bá nǹkan tó ń ṣẹlẹ̀ lélẹ̀ wọ́n ní òkè ṣé lóòótọ́ ni mo sọ bẹ́ẹ̀ mo ní wàláhì mo búra fún wọn mo ní mi sọ bẹ́ẹ̀ wọ́n bá ní kí n gbé fóònù fún bàbá ọkọ mi mo bá gbé fóònù fún wọn wọ́n ṣàjọ sọ̀rọ̀ bàbá ọkọ mi ṣáà bẹ̀bẹ̀ ní ọjọ́ yẹn dádì mi tún wá tún mi pè wọ́n ní pé nǹkan táwọn ń fẹ́ kọ́rọ̀ yẹn kò fi lè clear because gbogbo bọ́n ṣe ń fìtínà mi bí kí n soak aṣọ sínú bucket kí n bu jig sí kí n fẹ́ fọ̀ wọ́n á yí ojú aṣọ nínú bucket yẹn wọ́n á yí lulẹ̀ ni wọ́n láwọn fẹ́ lo bucket gbogbo wa tán wù sí mi ìwà bígbà tó jẹ́ pé mi ì ṣèèyàn láàrin wọn so nígbà tí bàbá ṣá sọ̀rọ̀ bàbá wá fo èsì kan lọ́jọ́ náà lọ́hùn bàbá ní Táìbà ṣó mọ̀ pé ọmọbìnrin òun ní ilé tóun build níbí tó bá sọ pé ọmọbìnrin yìí ò ní sinmi àwọn ilé bàbá sọ bẹ́ẹ̀ bàbá ọkọ tèmi wípé wọn ò ní sinmi wípé tó wọn bá sọ pé bàbá wọn sọ fún yàrá pé tó bá sọ pé ó fẹ́ da ilé tèmi tí mo ti ń kọ́ ẹ̀ tó bá sọ pé ó fẹ́ dáwó ilé bàbá ò ní tòrò bàbá sọ statement yẹn ní ọjọ́ náà lọ́hùn so
ó wá ìgbà tó wáyá mo wá pe dáàdì mi pé nǹkan tí bàbá sọ action bàbá òun lélẹ̀ wá ní kò sí wàhálà kí n gbé fóònù fún bàbá ọkọ mi mo wá gbé fóònù fún bàbá ọkọ mi ní ọjọ́ yẹn wọ́n ṣàjọ sọ̀rọ̀ pẹ̀lú dáàdì mi so wọ́n wá pè wá àti bàbá kan ọ̀rẹ́ bàbá ọkọ mi àti bàbá ọkọ mi náà wá pè wá àtèmi àti ìyá ọkọ mi yẹn náà wá pè wá wá ní pé ká lọ sí mọ́ṣáláṣí ká lọ lu Quran aṣàlùwàlá mo ṣàlùwàlá àwọn náà ṣàlùwàlá mo wọ mọ́ṣáláṣí lọ bá bàbá tó fẹ́ kájọ lu Quran yẹn ìyá ò lè wọlé ìyá dúró lẹ́nu ọ̀nà ìgbà tó dúró ìyá bá bẹ̀rẹ̀ sí ké ìyá ń da omi lójú náà bá sọ pé kán wọnú mọ́ṣáláṣí kan wá náà ṣèbó ló pé ẹ lájẹ wá ó yá wá búra ìyá yàn lè búra ìyá wá dúró lẹ́nu ọ̀nà mọ́ṣáláṣí ìyá bẹ̀rẹ̀ sí ní ké náà bá ní kí ló dé tó fi ń ké ó ní mi ò pè wọn lájẹ ó ní mi sọ bẹ́ẹ̀ àwọn á ní pé kí ló rò lọ́kàn rẹ̀ tó fi parọ́ mọ́ mi wípé mo pè wọn bẹ́ẹ̀ ló wá ní òun ò láìkì mi òun pé òun ti sọ fọ́mọ òun ti pẹ́ pé òun ò láìkì mi pé kò gbọdọ̀ fẹ́ mi pọ́mọ òun ni ò gbọ́ aṣá wà lẹ́nu ẹ̀ títí ó wá di àárọ̀ ọjọ́ kejì bàbá ọkọ mi wọ́n sọ fún mi pé kí n wá bá wọn ní oko gbó gbàtọ́ ní pé kí n wá bá wọn lóko gbó wọ́n wá ní pé kí n wá kó iṣu ní oko gbó ìgbà tí màá fi dóko gbó ní ọ̀dọ̀ bàbá mo ti bá bàbá ọkọ mi mo ti bá ọ̀rẹ́ wọn wọ́n wá sọ pé kì í ṣe iṣu báwọn tàn mí wá sínú oko àwọn ní káwọn wá bẹ̀ mí ni bàbá yẹn ṣí fìlà lórí bàbá yẹn mọ́wọ́ lọlẹ̀ wọ́n fẹ́ dọ̀bálẹ̀ fún mi mo ní ra àwọn gbọ́dọ̀ dọ̀bálẹ̀ fún mi wọ́n ní kí n jọ nítorí Ọlọ́run ipe torí nǹkan tó ṣe àwọn ní kàyéfì lánàá ni pé ìgbà tán ní ká wá lu Quran tí ìyá ò ti lè lu Quran òun ló mú mi wá sínú oko yìí pé káwọn wá bẹ̀ mí àti ìgbà yẹn that was 2011 bàbá wa sọ ọ̀rọ̀ kan fún mi lọ́jọ́ náà yìí pé mi ní bínú ipe owú wà lára ìyá yẹn ipe àwọn fẹ́ ìyàwó lé ó bí ọmọ 4 ipe kò jẹ́ kó rí ọmọ kankan kó mú lọ ipe ọjọ́ kan ní 2 lára àwọn ọmọ yẹn ni wọ́n po fọ́ọ̀mù ní ẹnu àti mú wọ́n dẹ̀ kú tún àwọn yẹn dẹ̀ kú wọ́n ṣe ìkómọ níwájú àwọn àwọn ọmọ yẹn wá lọ síbẹ̀ wọ́n jó pé mistake tíyàwó àwọn tó láwọn ọmọ yẹn tó ṣe ni pé wọ́n jọ ní misunderstanding pẹ̀lú ìyá yẹn náà ni ipe ó wá kọ́ mọ́lẹ̀ ó lọ so gbà tó fi máa dé 2 lára àwọn ọmọ yẹn wọ́n poison àwọn ọmọ yẹn wọ́n po foam lẹ́nu àti mú bí mo ṣe ń sọ̀rọ̀ yìí wọ́n ti mọ̀ ìyá tó ṣẹlẹ̀ sí wọ́n dẹ̀ ti mọ̀ àwọn tí mò ń sọ yìí. nílòbù. bẹ́ẹ̀ ni nílùú Ìlòbù ọmọlé ọ̀gálá ni wọ́n nílòbù mo ṣáà kúrò bí mo ṣe ti wá gbọ́n yẹn tí bàbá sọ bẹ́ẹ̀ mo ṣe pé dáàdì mi nìyẹn lórí fóònù mo bá sọ fún dáàdì mi ní orí fóònù pé bí dáàdì mi nǹkan tí bàbá sọ nìyẹn dáàdì mi wá sọ fún mi pé for that tí bàbá ti sọ bẹ́ẹ̀ ipe mi gbọ́dọ̀ lọ síbẹ̀ mọ́ láti 2011 yẹn o ni mo ti ká ọmọ mi sọ́dọ̀ aláàjì mo dán ọmọ tọ́ ni èyí tó lọ sí yunifásitì ni wọn mo dá tọ́ ni èyí tó lọ sí polytechnic nínú gbogbo wọn nínú àwọn ọmọ mi mo dá wọn tọ́ gbogbo wọn pátá mo make sure pé wọ́n lọ sí school bó ṣe pé àkùrù ẹyọ kan sí mi lára máa make sure pé mo sanwó school. bàbá wọn kọ́ bàbá wọn ò yọjú ní mọ́. irresponsible father ni bàbá wọn. so ọmọ mi eléyìí ó wà ní 200 level ní Federal University so ó sùn lójú oorun wọ́n ṣàní bí ìgbà téèyàn dìde lójú oorun lóru ó dìde àtìgbà yẹn ó ní mo ti ń nọ́ọ̀sì àìsàn yẹn lára ẹ̀ títí di èní gbogbo ibi tí mo wá ń lọ wọ́n wá ń dárúkọ ìyá wọn Rashidi baba Islamia Rashidi Meko nílòbù ó ní wọ́n ń dárúkọ fún mi àti ìyá wọn Táìbà wọ́n sọ fún mi pé ṣé mi lè lọ bẹ̀ wọ́n ni eléyìí ṣe wedding wọ́n wá mi pè wọ́n fúnra lára wọn èlé àbúrò ẹ̀ kì í ṣòun ló tẹ̀lé obìnrin ló ń ṣe wedding bẹ́ẹ̀ ni gbogbo wọn wá rọra wọn wá wọ́n ṣàwà wọ́n wá fi tó wọn létí pé nǹkan tó ń ṣẹlẹ̀ lélẹ̀ ọmọbìnrin àti 2023 ló ti sọ pé òun fẹ́ gbé wọn lọ ságídígbò nìbàdàn wọ́n ṣàbẹ̀bẹ̀ wọn nítorí orúkọ ilé àwọn kí n má jẹ́ kó orúkọ ilé àwọn kó bàjẹ́ ìpè kí n má lọ wọ́n ti ń bẹ̀ mí tipẹ́ mi ì fẹ́ lọ but eléyìí tó wá ṣe mí tí mo fi wá ẹ̀ ó sùn ní ọjọ́ Thursday tòkè lọ́hùn wọ́n tún pè wọ́n tún ṣe ń pè lójú òun ó kàn dìde ni ló
bẹ̀rẹ̀ sí ní lọ tó bá ti wá pé lójú oorun yẹn tó bá ti dìde á wá máa sọ pé òun lọ sí Ọ̀ṣun láti Minna á ní òun lọ sí Ọ̀ṣun lọ́dọ̀ ẹni tá à ń bá owó ẹ̀ níbi ọ̀rọ̀ ẹ̀ lọ́dọ̀ Rashidi Mẹ́kò baba Islamia wọ́n wá sọ pé ibẹ̀ lòun lọ bàbẹ́ mo wá pe bàbẹ́ torí ìlú Òbú lòun náà wà mo wá pe bàbẹ́ wípé ọmọ yìí báyìí bàbẹ́ wa sọ fún mi pé kí n wá pàdé òun nílọrin mo di ẹrù láti Minna mo wá pàdé bàbẹ́ nílọrin ọ̀dọ̀ àfáà tá wa lọ àfáà yẹn kọ́kọ́ dá wa ní 1.5 million mo á sọ yìí pé owó tí mo ti ná lórí ọmọ yìí kì í ṣọ̀rọ̀ 5 million naira òun gbọ́gbọ́ fúnra láàrẹ̀ mo ra ilẹ̀ fún tí mo tọ́jú pamọ́ mo ti ta ilẹ̀ yẹn gbà tí problem yìí kí ló ṣe ní ẹ̀kẹ́ báyìí. ìgbà tí ó dé kíní ẹ̀ máa ń ṣe bí ìgbà tí wọ́n dẹ jínù bí wọ́n sọ pé bí àwọn ibi tá à ń lọ yẹn wọ́n náà dẹ jínù tó lágbára sí i so ńgbà tó wá dé ó ní tùlàrí kan tó jẹ́ pé a máa ń ṣe fún un tùlàrí yẹn la fún àwa daṣọ bò lórí olójú ní gbogbo ẹ̀kẹ́ yẹn àwọn òwe ẹ̀ lélẹ̀ gbogbo wa tó fi wà ní skul kó tó di pé mo fẹ́ kàn withdraw ẹ̀ kúrò ní skul àwọn òwe ẹ̀ lélẹ̀ àwọn picture ẹ̀ lélẹ̀ skul level wo ló wà nígbà yẹn 200 level ló wà that was 2018 nígbà tí problem náà fi ṣẹlẹ̀. so àtìgbà yẹn ni o ti padà sí skul mọ́. no ìgbà tó bí around last year tó sú mi mo rí pé ó ti lo 7 years ní skul mi ò tiẹ̀ mọ dé díẹ̀ bẹ́ẹ̀ ni fúnra lára mi mo sọ pé owó tí mo ibi tán fẹ́ dọ́kọ̀ àgbàná sí mi fún yìí. kò dẹ̀ parí level wo ló ti drop out báyìí. bí 400 level fẹ́ lọ sí IT ní 400 level nǹkan tó fà gangan tí mo fi sọ pé kó fi skul lẹ̀ tó bá ti dé CBT room gbogbo àwọn èèyàn àwọn yòókù ẹ̀ wọ́n á wà ní CBT room níbi computer base kìíní tó ń kọ tó bá débẹ̀ tó bá ti click sójú computer ó ní kò ní ṣí tó wọn ò ní ṣí àwọn yòókù wọn á dẹ̀ máa kọ exam lọ mo ti kọ lẹ́tà sí department ó ti sú mi mo ti kò sí nǹkan tí mi ṣe. kò ní ṣí rárá. kò ní ṣí rárá. ó lè kọ́ fún help nínú kíní wọn á bá ṣí náà. mo ti kọ lẹ́tà ṣe gbogbo ẹ̀ mo lọ sáìtì as in even ní exam hall yẹn ó lè pe àwọn invigilators yẹn wọn á bá ṣí. tán bá kílíkì sí kò ní ṣí. wọ́n á mú lọ sí orí system mi. mo lọ sí ITS wọn several times mo ti ń complain ní orí ITS wọn kò sí nǹkan kan tán rí ṣe sí i Alhaji kókó bẹ́ẹ̀ ó nígbà kan náà tó fi jẹ́ pé kínní dàrú báyìí àmọ́ ọmọ ẹ lọ sí rehabilitation center bàbá ẹ̀ ní láti máa sọ fún mi ní rehab wípé èmi ni mo mọ nǹkan tí mo gbà lọ́wọ́ Rashidi Mẹ́kò Rashidi baba Islamia èmi ni mo mọ nǹkan tó mo gbà lọ́wọ́ ẹ̀ tó fi jẹ́ wípé ọmọ ló fi ń ṣe punishment fún mi. báwo ni bàbá tó bí ọmọ ló sọ bẹ́ẹ̀. actually kò yẹ kẹ́ ẹ dárúkọ ẹni yẹn náà lórí kò ń ṣe kọ́kọ́rọ́ alátẹ alábàárò mi ni ẹ rí i pa àṣọ ojú tiyín náà àṣọ ojú tiyín ẹ̀dẹ̀ dákọ yín ẹ̀yin sì dákọ ẹlòmíì so kò yẹ kẹ́ ẹ dárúkọ ẹ̀ now ẹ tẹ́ dákọ báwo ló ṣe jẹ́ sí bàbá ọmọ ẹ̀. àbúrò bàbá ẹ̀ ni ní the ìyá bàbá ẹ̀ ń kọ́ báyìí. ìyá bàbá ó wà nílé ní the first day tí mo kọ́kọ́ lọ sílùú wọn pa gbà tí mo ṣe introduction ní 97 tí mo lọ sílùú wọn tán ní kémi náà kí n lọ kí wọn níbẹ̀ bọ̀bọ́ yẹn ó ní first person tó kọ́kọ́ wá bá mi ó ní brother òun tó mú mi wálé wípé àwọn ọ̀rẹ́ o even ní tìtorí ti tòun òun wọ́n ṣe dọ́gbọ́n tán brother òun lọ sílẹ̀ haúsá. ok ẹ dúró ọmọ yìí nìkan ni problem báyìí. bẹ́ẹ̀ ni sà. èyí ọkùnrin. bẹ́ẹ̀ ni sà. tó máa ń wo ara ẹ̀ yẹn. bẹ́ẹ̀ ni sà. tó máa ń dà láàmú yẹn. bẹ́ẹ̀ ni sà. so tíyẹn bá ti kúrò ńbẹ̀. bẹ́ẹ̀ ni sà. ní Thursday yẹn tí wọ́n wá pè bàbá ẹ̀ wá ní pé kí n mú wá sí Ìlọrin mo wá mú lọ sí Ìlọrin gbàtà dé Ìlọrin bàbá ẹ̀ náà ló mú ní ká wá sí Ìlọrin láti ilẹ̀ haúsá adébẹ̀ àfáà yẹn wá dá wa ní 1.5 million ó ṣàánú fẹ́ gba 1.2 million dólèdólè mo ní mi ò ní owó mo á sọ fún bàbá ẹ̀ mo ní ìwọ náà mọ̀ owó tí mo ti ná lórí ọmọ yìí is over 5 million naira. kí ni bàbá ẹ̀ wá ṣe. bàbá ẹ̀ wá ní ibo ni kò ti rówó mo ní wà náà ni ọ̀ka lọ ságídìgbò nìbàdàn tábà lọ pariwo ẹni tó ń ṣe kó wá tú ìkànnà lọ́rùn ẹ̀ tó rántí bẹ́ẹ̀ tẹ́lẹ̀
wọ́n ti bẹ̀ tẹ́lẹ̀ tó ń ṣàgídí tẹ́ bá sọ ìgbà tá a sọ fún wọn nínú fámìlì ilé àná ti fọwọ́ bọ ọmọ tòun náà èyí tó ṣe fóun náà ló ń bá yìí ó ṣe kí n gbá fóun ó ṣàwò fóun ibẹ̀ ni mo ti gbọ́ wípé last born yẹ